welcome. Oh, they need to hate me. Oh, need to hate anybody. Do you understand? See, my word versus to your word. What I said against what you said. We are not present in all this gbogbo shenanigans wọn tó ń ṣẹlẹ̀. Ó dóyàwó mi, mo ka mú kó dóyàwó mi, ó bá yàwó mi sùn, ó ṣe kíní kan. Ní sí ńbẹ̀. Nǹkan gbé wá sórí social media, òun là wá ń gbọ́. Ẹni tó dẹ̀ ṣẹlẹ̀ sí tó sunkún wá pé ẹ gbà mí, òótọ́ ni, kíní ìṣẹ̀lẹ̀ gbàgbàgbà. Ní sí ńbẹ̀. Eléyìí tán mú wá. Tó má ti mú Muyideen ibi tó ti ń parọ́. Mo ti sọ fún mara agodi lọ́tà lílé ọ̀tá rẹ̀. Tó bá ti mú ẹ pé gbogbo ẹni tó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú information tó ń fún èmi Olúṣọlá ìyẹn Muyideen mo sọ tó bá ti yàtọ̀ sí tí n tó ń sọ fún mi tó bá ti yàtọ̀ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n sọ tó ti against nǹkan tí wọ́n sọ kó mọ̀ pé ìwọ̀n nílé rẹ̀ ọ̀tá rẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣẹ̀wọ̀n ìmọ̀ràn ọ̀tá kò ní ṣẹ́ wa lórí tọmọtọmọ tá bá rí ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó bá ń dúró nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ní ọlá wípé ẹ mọ̀ rí mi ò mọ̀ ẹ́ rí o ò mọ̀ mi rí what I heard versus what they brought for you what they are saying what they are defending you know is what I'm defending versus what they are defending and you believe one part over one part èmi ti sọ wípé kàn ṣe necessary things kí wọ́n gbé kéèsì lọ sílé ẹjọ́ kàn jẹ́ ká sinmi you understand gbogbo eléyìí tí wọ́n fi nira wọn lára tó ń pariwo tó ń sáré káàkiri yẹn why can't you go to court instead of all this ariwo wọ́n mú lẹ́tà wọ fún lọ fún Muyideen sa lẹ́tà do we need to know anything about this go to court ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá yín dá sí tọ́lọ́pọ̀ bàbá yín tí ò bá lè báyìí nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ní Áfíríkà ni wọ́n ti máa ń yanjú ọ̀rọ̀ nínú family wọ́n ní kẹ́ pa àwọn àgbààgbà nulẹ̀ ìlú òyìnbó ọlọ́pàá ló ń bá yan yanjú ọ̀rọ̀ nílùú òyìnbó that is my belief is the police ló máa bá yín yanjú ọ̀rọ̀ kì í ṣe Ìyàlájé kì í ṣe Olusola Yusuff not on social media kì í ṣe mi àti ẹ if anybody is doing any nonsense to you tó di pé okay eléyìí ó fẹ́ bá wàhálà fún ẹ wọ́n advertise lawyer àbí o wọ́n advertise lawyer tí anybody bá defend tó bá jẹ́ pé kì nílò òyìnbó ọlọ́pàá ló máa lọ bá ọlọ́pàá ló máa ní okay ó yá ló máa sọ fún yín bóyá you want to sue the person to court then lọ sí court you understand once you are not family kò séèyàn kankan tó máa bá pè yín jókòó pé ó yá wá sọ̀rọ̀ tiẹ̀ wá rojọ́ tiẹ̀ it doesn't happen ọkọ àti ìyàwó ọlọ́pàá ló ń bá wọn yanjú ọ̀rọ̀ nílùú òyìnbó tèmi wà tí wàhálà bá fẹ́ pọ̀ jù láàrin ọmọ àti ìyá bàbá àtàwọn pẹ́rẹ́ǹtì ọlọ́pàá lẹ máa pè ọlọ́pàá ló máa bá yín yanjú ọ̀rọ̀ Nàìjíríà lẹ máa ń fi ọlọ́pàá àwọn tí kóòtù dé ṣọ̀rẹ́ lẹ́yìn wọ́n tún ṣọ̀rẹ́ yìí ṣọ̀rẹ́ àìmọye ọmọ tó ti rán yẹ nílùú ẹ̀wọ̀n àìmọye ọkọ tó ti rán ọkọ ìyàwó tó ti rán ọkọ ẹ̀ lẹ́wọ̀n àìmọye ọkọ tó ti rán ìyàwó ẹ̀ lẹ́wọ̀n you understand so wọ́n wá mú lẹ́tà wá wọn mú lẹ́tà wá báwo nìyẹn ṣe wá dariwo tẹ́ wá ń pèrò jọ lé lórí pé wọ́n mú lẹ́tà wá wọn mú lẹ́tà wá and let me burst your bubble nígbà tí èmi pé Muyideen sọ fún èmi bí kò ń gba lẹ́tà ó ní kò sí anybody tó kọjá ní sàkání òun mo wá fi signature hàn ó wá sọ pé ṣe signature lélẹ̀ pé signature òun kọ́ ni eléyìí pé signature òun wà lọ́dọ̀ DSS ó wà lóṣogbo lọ́dọ̀ AIG ó wà ní gbogbo tí wọ́n kọ lẹ́tà sí ó lóun ní signature Ìyàlájé ó ní mọ́mì ó ní mo ní signature wọ́n dẹ̀ mọ̀ pé mo ní signature because mo sign document lọ́dọ̀ Àgbàlá pé tán bá tiẹ̀ fẹ́ ṣe wọn bá tiẹ̀ try láti forge signature wọn wípé ṣé kí ni pé wọ́n kàn kọ lẹ́tà lásán capital letter ó ní mọ́mì iṣẹ́ rí ni ó ní wọ́n kàn kọ capital letter lásán ó ní kò sẹ́ni tó mú lẹ́tà dọ́dọ̀ òun ta ni wọ́n parọ́ ta wá lo ní rọ́bà ta la fẹ́ mú ta ló purọ́ bọ́ ó lọ́rọ̀ náà kìíní Ìyàlájé if your ẹ̀kàrọ̀ bẹ̀ ṣe ń join mi Ìyàlájé mo ní ìṣòfófó fún ẹni o Muyideen ni mọ́mì ẹ̀ mọ̀ wọ́n ń dáràn mọ́ràn ni mọ́mì wọ́n ń dáràn mọ́ràn ni forgery ni wọ́n commit mo ní kí ló sọ ó ní forgery ni wọ́n ń pè mà mo ní forgery ó ní bẹ́ẹ̀ ni mà ó ní ó tún wà lọ́dà fraud mo ní again mo ní ó ní bẹ́ẹ̀ ni ó sure pé wọ́n kọ́ ló sáyẹn ó ní mọ́mì wọn mú lẹ́tà dọ́dọ̀ òun táwa ní parọ́ báyìí wo la fẹ́ gbàgbọ́ báyìí wo la fẹ́ gbà ọ̀rọ̀ Mímíkì wà ńlẹ̀ o Muyideen nìkan lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Mímíkì ó lóun dúró
ẹ tún ti gbé lẹ́tà wá Muyideen ní pé forgery òun ni impersonation of forgery. God bless you. I ní nǹkan tó sọ nìyẹn sẹ́ ó ní mọ́mì forgery ni bó ṣe sọ nìyẹn ọmọ kan rẹ̀ ni ó ní forgery ni ó ní kò sẹ́ni tó mú lẹ́tà dọ́dọ̀ mo ní níjọ́ sátidé mo ní ṣé kìí pé ṣé ò mú nǹkan kan ó ní mọ́mì ṣé trust mi ni mo ní Muyideen ṣé ò mú nǹkan wọ́n mọ̀ ni wọ́n mú lẹ́tà wá fún ẹ̀ tó o sign signature wọ́n ló sign wọ́n dẹ̀ post mo dẹ̀ send ẹ̀ sí ló bá ní mọ́mì ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ ṣé eré léyìí èmi gan mi ní dákẹ́ lórí ẹ̀ mo ní ó ní forgery ni wọ́n mo ní forgery ó ní forgery kí ló dé àti pé 35 mo pa 35 la wà bí kí ló dé ṣe aṣọ ó ní mọ́mì forgery ni o wípé òun ò sáyìn ẹnìkan kò mú lẹ́tà dọ́dọ̀ òun ó tún ní kí n sọ wí ó ní ibi tí òun wà territory tó bi tóun wà ó ní tí anybody ó ní tí èṣìṣìn ó ní tí èṣìṣìn àgbà ẹnìkankan bá wá tó bá lóhun Àgbàlá Gabriel ó ní kò ní farare lọ níbi tí òun wà ní pé kíkẹ́ lòun wà bí ìbọn hello mo rẹ́rìn mo dẹ̀ ń yí ilẹ̀ wọn ni Muyideen kí ló sọ ó ní mọ́mì ó ní àkúfọ́ ògo lòun báyìí o ó ní kíkẹ́ lòun wà bí ìbọn ó nítorí pé òun ti rí pé ẹ̀rọ rèrò òun ó lóun rí pé ẹ̀rọ ire ròun pẹ̀lú gbogbo bóun ṣe ń sọ tó ń pariwo tó ń sunkún tó ó ní òun rí pé ọ̀tá pọ̀ jù fóun ó ní sọ òun gan ti wá ṣe kí ni torótoró báyìí lòun gan dúró hello that is what he said tàwa ní parọ́ who is the liar ta ló purọ́ báyìí ní síta la fẹ́ mú ló purọ́ báyìí Muyideen lòun ò gba lẹ́tà o gbogbo ẹ̀yin tẹ́ jubilate mo rí content mo rí pé wọ́n ti ní káwọn máa sọ̀rọ̀ mọ́ torí èmi ṣe sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ torí pé a sọ̀rọ̀ mọ́ yomi pé bóyá pé adákẹ́ o iṣẹ́ ń lọ so ẹ má fọ̀ torí ẹ lè bá it's quiet from their side we are too busy for your shenanigans for your nonsense we are too busy èmi náà mo fẹ́ dàbí ẹni tó ń really sọ̀rọ̀ àti Oyèníkẹ́ you understand and I'm too busy okay ọ̀rọ̀ tí yín kọ́ lè mẹ́ma wá because àwọn the legal team dia ó ti wà ó ń lọ gbogbo ọ̀rọ̀ ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ má jẹun bọ́ èmi ò ní tó wípé mi ní fún yín content you understand èyí náà lẹ máa jáde wá lẹ máa sọ̀rọ̀ ó sì kù kan tẹ́ máa wá sọ mo fún yín 1 week ẹ ṣe padà bọ̀ wá fún wa ní another gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ ti show tẹ́ ń ṣe show ẹ máa rí shows ẹ máa ṣe rí ẹnu many people kàn ṣe mí nínú àwọn ẹ̀yin tẹ́ ń believe gbogbo tó ṣẹlẹ̀ lórí social media because mo sọ fún Muyideen mo ní nígbà tí ìyàwó ẹ gbé Bible wá ṣe pé ó ní mọ́ mi oníṣẹ́ wọn ẹni tó tiẹ̀ wá gbé Bible wá tí wọ́n ń gégùn lórí irọ́ tí fi Bible gégùn tí ń pe ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run lizard ọlọ́run kóńgó ọlọ́run Zimbabwe ó ní tó dẹ̀ yẹ pé lórí irọ́ ó ní mọ́mì ó ní ìbùkún ó gba àwẹ̀ tí ẹ̀mí rí ó fẹ́ gbọ́n pẹ̀lú tó ṣe yẹn tó máa fi tọrọ fún dàdí gẹ̀ẹ́ṣe ó ní wọ́n tì í nì mí ò sí bẹ́ẹ̀ mo ní tọ̀ tí wọ́n bá wá tì tó bá wá dánrù yẹn wò anyway ẹ má jẹ́ sọ̀rọ̀. So that's his voice. You know, mo kàn ní kí n wá sọ because mo ra àwọn kan tán ti ń jubilate kan ti jáde lánàá tó ti sọ di Judy tó ti ṣe mo kàn wo everybody ẹ dẹ̀ bímọ. Ẹ dẹ̀ bímọ. Hello YouTube. Torí wọn náà lèmi náà ṣe dára YouTube ẹ pé mi náà ti dára ẹ bá mi subscribe sórí YouTube mi o. Ẹ má gbàgbé ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́. Ẹ bá mi subscribe torí mo pé orí ẹ̀yin ará YouTube kí mo kan tó lọ lórí Facebook many people tó wà on YouTube they don't know what is going on Facebook you understand so àwọn ará TikTok àwọn náà ṣe bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó wà lórí but TikTok yẹn ọgbà ni wọ́n torí èmi ṣe fẹ́ lọ TikTok àwọn ọmọ tán ti gbàṣọ mọ́lé sí ló wà lórí TikTok àwọn decent people ló wà lórí YouTube àwọn tó wà lórí Facebook àwọn ní fracas àwọn ní kíní ló wà lórí Facebook àwọn tó yẹ pé wọ́n many people lórí Facebook gbogbo yín kọ́ many people lórí Facebook àwọn tó yẹ pé wọ́n wà depressed tó yẹ pé wọ́n tán bá ti gbọ́ nǹkan báyìí wọ́n dúró gbọ́dọ̀ wọ́n wádìí ọ̀rọ̀ kan tó react. kémi lọ wá ṣẹṣe èmi níṣẹ́ o ṣé tiẹ̀ dì ní ṣé ò gbọ́ ni ìwọ tó ń pè rẹ níyà Jésù ṣópò ònú ni ẹni kémi fọ̀rọ̀ Muyideen sílẹ̀ ó lọ báyà lájé níjọ́ wo ló ti rí kémi jáde wá
mo ṣe bẹ̀rẹ̀ wọn tó rí wọn pé díẹ̀ wà lórí YouTube mo pé wọn náà wà lára ara wọn wèrè ó ti ṣe orin lórí YouTube ọ̀dẹ̀ ó ní kémi lọ wá bíjọ tí ò níṣẹ́ lọ́wọ́ ṣé tí ẹ dín sí mo ṣe polówó ọjà tán sìn ni and I'm going to work, I'm ready to work àbúpọ̀ ònú ni ẹni èmi ìwà ìmọ̀ ṣé mo gbowó lórí ọ̀rọ̀ Muyideen ni I spend my money for Muyideen èmi wà lára àwọn tí ẹni tí ò tí jẹ́ kí Muyideen gbẹ̀mí mi lé ni I feed Muyideen àbúpọ̀ ònú ni ẹni ó dẹ̀ péré ní ìyá Jésù Yéṣù ni ẹ jọ jẹ́ kúrò lẹ́yìn orúkọ yẹn Yéṣù Èṣù ni ẹ ó dẹ̀ bímọ whoever tó bá wà ńbẹ̀ ó dẹ̀ bímọ ó dẹ̀ fẹ́ kọ́ lọ́n bu àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ fẹ́ kọ́ lọ́n kí àwọn ọmọ ẹ̀ kọ́ máa rà látakò láyé idiot. Anyways ẹ̀yin èèyàn gidi tẹ̀wọ̀n abẹ́jàre kó lórí burúkú tó comment. Now Muyideen lòun ò sign document ó lòun ò sign document kan ó lòun ní signature right òun gan olóko onímọ̀ mi ẹ̀rí signature tó wọn àbí letter ni wọ́n kọ capital letter ni wọ́n kọ Muyideen lòun kọ́ lòun sign Ìyàlájé ṣé mo lè play má jẹ́ play anything fún ẹ I'm not going to give you a clue about what is coming your way but mo kàn ní kí wọ́n sọ fún ẹ̀yin yẹn pé Muyideen ò sign document kankan o according to him okay so ẹ yé bọmọ lọ́mọ lórúkọ jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́hún ó bà àwọn ọmọ yín lórúkọ jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́hún ó bà yín lórúkọ jẹ́ kó bà àwọn ọmọ yín lórúkọ jẹ́ káwọn ọmọ yín kọ àgbákò orí ẹ̀ tẹ́ ń gbé kan ọmọ lọ́mọ Muyideen tẹ́ ń kó gbé kan Muyideen eléyìí tí ò bá fẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó kan àgbákò ẹ̀dẹ̀yìn lẹ́yìn ọmọ lọ́mọ ẹ̀dẹ̀yìn lẹ́yìn Muyideen ṣùgbọ́n tó bí tó ti máa ti lọ comment nsìn ìwọ tó pèrè ní ìyá Jésù yẹn go to those people that dragging Muyideen doesn't come èmi mo ní kí Muyideen má jáde sọ̀rọ̀ mọ́ because kò sí no amount of words ó lè sọ tẹ́lẹ̀ believe it so there's no point for him to come out and talking to aláyé bàjẹ́ àwọn èèyàn kan there's no point ẹ jẹ́ kí lọ́yà kí court ẹni tó bá yẹ pé tí wọ́n bá ní wọ́n tí Dẹ́mọ́lá Amúṣọ̀bá ẹ̀yìn Àgbàlá Gabriel tó bá ní wọ́n defame character wọn ẹ jẹ́ kó lọ sí court Ìbùkún tó bá ní pé Muyideen parọ́ ọmọ ẹ̀ ń defame character ẹ̀ go to court and pé èmi ò tí ì rí defamation kankan nínú nǹkan tí Muyideen ṣe pẹ̀lú Ìbùkún nítorí tó ti kọ́kọ́ jáde wá ló ti sọ nítorí tó jáde wá ló ti kọ́ ọkọ ẹni àwọn náà jọ ń gbénu ilé òun ló mọ nǹkan tó rí nítorí mú Muyideen kó bàtà sábíyá Hausa kúrò ń bẹ̀ yẹn then there's another thing mo gbọ́ tí Ìyàlájé sọ̀rọ̀ yìí pé mufti pé òun ipe àwọn kan pé òun pé wọ́n wá peace kò sẹ́ni tó wá peace pẹ̀lú Ìyàlájé let me tell you one thing sórí gbogbo iṣẹ́ tí mufti ń jẹ yẹn ara ẹ̀ ló ń jẹ kò sẹ́ni tó ránṣẹ́ ó gbọ́ bẹ́ẹ̀ mufti ń ṣe ó ń sin Ọlọ́run ni ó fi ń sin Ọlọ́run ni ó ń wá ipe òun wò pé kò yẹ kọ́rọ̀ yìí rí báyìí continuation conversation ní ló tẹjọ ní lórí Facebook níjọ́ tó ń ṣe show òun ni follow up ẹ̀ òun ni call tí wà tí ẹjọ́ ní and ẹjọ́ exchange the voice note láàrin ara yín you understand ẹjọ́ exchange the voice note láàrin ara yín you are looking for peace it's not that don't come on social media and be turning pé àwọn tí wọ́n no you are tí mufti lẹ́jọ́ sọ̀rọ̀ you are mufti dẹ̀ ni pé oore kan tóun lè ṣe ni wípé òun lè connect yẹ pẹ̀lú human rights àwọn tó ń handle case Muyideen so there is voice note wà nílẹ̀ tẹ́jọ́ exchange he sent 3 voice notes to you sent 3 voice notes to him so the first day you said your phone is dead and the second day o ní pé o pè padà pé phone ẹ kú nǹkan kan bẹ́ẹ̀ and you send voice note to him so ẹ máa wá sórí Facebook ẹ máa tọ́nu anyway ẹ máa rí àwọn ọpọlọ àwọn èèyàn kan tọ́nu ẹ máa rí àwọn tí wọ́n lè ronú because they believe you this is the reason why I mention your name because mo rí pé wọ́n ló feed the public with lies you are feeding public with lot of lies àwọn nǹkan tí ò true you just want to create content and you cannot do something that is you understand what I'm saying oh lọ́mọ now kó bá jẹ́ pé àwọn àbúrò ẹ̀ ní Muyideen àti Ìbùkún is this what you be doing all because you want to monetize your page rí pé wọ́n mú because of monetization wọ́n mú lẹ́tà lọ fún Muyideen so what so you come online because àwọn yẹn the gullible people that are there àwọn tí wọ́n lè dánú rò tí wọ́n lọ́pọlọ wọn tí wọ́n lè rọ́pọlọ wọn níṣẹ́ because àìníṣẹ́ ni mo kà yẹ kú tó wáyé pé ṣe ẹ̀ka ẹ̀ lára dáadáa ni you will not be ṣe gbogbo jápàjàpà all this thing you know you njẹ́ wo ló ti dé mi kémi jáde wá kí n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó ṣe Ìbùkún ó ṣe Muyideen do you understand but because mo rí pé many people are gullible we have so many gullible people on social media wọ́n lè dánú rò many of them they are on drug they are on medication but ẹ lè sọ irọ́
kẹ́ ẹ sọ di òtítọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fọ́ tó kò lè mọ́ ilé ẹjọ́ ni kẹ́ ẹ lọ gbogbo ilé tẹ́ wọ́n disturb media yẹn go to court ẹ jẹ́ kí ilé ẹjọ́ bá yín rí ẹ̀wọ̀n tó ń parọ́ ẹ̀wọ̀n tó ń sòótọ́ ẹni tó máa ń parọ́ kan fine ni ẹ̀ wọ́n máa ṣàṣẹ́wọ̀n ni tó bá yẹ pé Muyideen náà ló ń parọ́ ẹgbẹ́ I've said it tó bá yẹ pé Muyideen wọn ń parọ́ tó ń padúrú rọ yìí ẹgbẹ́ náà so why are you disturbing people tó ń tẹ̀ ń dorí àwọn èèyàn rú lórí social media go to court ẹ ti serve letter nísìnyí ó lóun ò gba letter ta ló sign letter tẹ́ ń gbé kiri signature ta wà lórí letter tẹ́ ń gbé kiri you should prove it further ipe fún Muyideen letter prove it further ẹ prove it further that you actually serve Muyideen ló dé sign signature Muyideen dẹ̀ nìyẹn and down moran. You think Nigeria, as Nigeria, you can do anything, and you brought it on social media. Lyalaje, and you say you know law. Oh, I'm sorry. I don't need to say anything. I don't need to say anything. No, ní láti sọ nǹkan kan. Court ló máa bá yín yanjú ẹ̀. Go to court. Oh, you don't know the necessary thing to do. Don't you know the right thing to do? Sue him to court for defamation of character. Kí lẹ ṣe wọlé tó túṣe tẹ́ ká sí lọ́rùn. Ẹgbẹ́ Muyideen lọ sí court. Ẹ charge ẹ sí court. Kò jù bẹ́ẹ̀ lọ now. Kí ló dé tẹ́ ń rìn? Kí ló dé tẹ́ ń rìn? Tẹ́ ẹ ń rìn à ń rìn now. Mo sọ fún yín pé bí tẹ́ bá ti ná owó, thank you ni Muyideen máa ná. Ibi tẹ́yin bá ti ná owó, thank you sir, ó ní Muyideen máa ná. Wallahi. Thank you sir, God bless you sir. Nǹkan oníṣẹ́ mi yín sir. Ntí Muyideen máa ná nìyẹn. Kò ní ná kọ́bọ̀ lórí case tó wà lẹ́yìn. Ṣíṣì. Torí mo gbọ́ tẹ́yìn kan sọ pé kó lọ ta business ẹ̀, kó lọ ṣe kinní kan, wọ́n gbọ́dọ̀ dáwó fún o, wọ́n gbọ́dọ̀ ṣe kinní kan fún. Ṣé bí ìwọ náà bí tiẹ̀? Ṣé bí o bímọ? Àbó ò lọ́mọ ni? Ṣé o wá gbàdúrà irú àdánwò irú tí Muyideen rí kó ṣẹlẹ̀ sọmọ ẹ̀? Ẹ̀yin èèyàn ẹ burú gan. Ẹ burú gan. Wọ́n gbọ́ dáwó fún o, kinní kan o, kàn gbé ni, kó lọ sẹ́wọ̀n ni, kó ṣe kinní kan ni, ó dé bí tiẹ̀. So níbi ọ̀rọ̀ tí ilé tí mo sọ ọ̀rọ̀ settlement. Nobody is calling for settlement, any settlement between Agbala o, Ibukun o, or Muyideen. Let me tell you that. It's only Mufti. Because don't pay enjoy yẹn. Why will you call on the show? Now because you are saying, that's what you manipulate it. Somebody is telling you that don't so ye shows yet show don't so ye on your platform. Are you sure of this? I went to be otolowo attend to defend the author. To firo defend the author. You are not there. This is their word against each other. Their word against each other. Now depends on who can prove it. And to bani authentic to fact, only fact lower. That's what the court is going. God is not going to be listening to the hearsay. Also we pay. Prove it. That's it. That's it. Why are you disturbing the social media? Now when you're taking pariwo kiri ni seba, eti o le sun lo po nu won. Lórí ọ̀rọ̀ because you came online to feed them. And to the telephone letter, ó lóun ò gba letter. Ó ní kò anybody tó wá sọ́dọ̀ òun. Abẹ́ fẹ́ kí n pè ni, mo lè pè wá o. Ó ní kò anybody tó wá sí ọ̀dọ̀ mo ní níjọ́ Saturday náà pé o. Níjọ́ Saturday. Ipe wọ́n lóun defame character ìyàwó ẹ̀ kíní kan. Ó lóun defame ẹ̀. Ó lóun defame ẹ̀. Ó ní tó ṣẹlẹ̀ lòun sọ. So, àmì ò sí mẹ́. Mi mú Bùkún ní tán lẹ̀. Mi mú tán Bùkún lẹ̀ fẹ́ anybody kó máa bá sùn. Èmi dẹ̀ kọ́ mo bó ṣòkò tó ń dìde mọ́lá. Èmi dẹ̀ kọ́ mo fa Muyideen wà nulẹ̀ ibi tó ti lóun rí wọn. So what is my own? What is my own? Ìdí tèmi ṣe lay emphasis lórí statement yẹn ni wípé you keep coming for Muyideen. Ẹ lọ set it up
for voice note lórí ọ̀rọ̀ mimic. Ẹ set it up, ẹ gba voice note ẹ. Ẹ wá fi blog ẹ. Whereas statement ọmọ yẹn sọ nígbà tó jáde, gbogbo nǹkan tó sọ address ẹ. Ìdí tèmi ṣe lay emphasis lórí ọ̀rọ̀ pé sọ eléyìí, ó sọ wípé pastor báyàwó òun sọ. You are not talking about it. Address ẹ. Address ẹ. Ó sọ wípé wọ́n ti òun mọ́lé. Wọ́n máa fi ebi pa òun. Àwẹ̀ bíríbírí 7 days. You address ẹ. Ó ní wọ́n na òun ẹni ẹ ṣe bẹ́ẹ̀ pastor ti apologize. Ti apologize. Ṣé Muyideen dáríjì pastor to apologize? Because of that, you want him to keep quiet. But ẹ̀yin ò dákẹ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ bí ẹ ń gbàgbọ́ tí lórí social media. Ẹ mọ̀ iye tẹ́ ti fọ̀rọ̀ Muyideen pa. Still náà ẹ dákẹ́. Ẹ wá lé pé Ìbùkún ò ní mú yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń support Ìbùkún against Muyideen. Èpè ẹ máa mú yín, ẹ̀yin lè pé ẹ máa mú. Torí ẹ̀yin lè fi ń pawó. Èpè ẹ̀yin lè pé máa mú. Torí èmi sin náà lára Muyideen ni kó má kú, kẹ́ má pa. So èpè láwọn má gbọ̀nrín, èpè ò lè mú mi láyé. Nítorí pé ẹ̀yin tẹ́ ń support ẹ̀, kò sẹ́ni tó fi yín ṣépè. You understand? So gbogbo yẹn, by the way, oni gbogbo ó kàn exercise truth ẹ̀ àtẹnu ẹ̀ ni. Ọlọ́run lọ́wọ́ rẹ̀, ó fi Bible gbàrí lẹ́ẹ̀mẹ́rin, bá fi Bible gbàrí lẹ́ẹ̀mẹ́rin tó ń fi ó lò believe nínú Bíbélì, ó dẹ̀ fi ń búrú ọkọ ẹ̀ lé búrú èké ló ń bú. Of course you are pushed. You are pushed to come and do that online. That is your problem. It's not of mine. Obura, ìwọ tó búra mo bóyá èké ló bú bóyá tó tọ́ ni. Ó kàn mí. But gbogbo tó sọ yẹn. Àdàbí tó bá yẹ pé àwọn èèyàn kankan ò dìde láti ràn ẹ́ lọ́wọ́. Tó yẹ pé wọ́n ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n dúró lẹ́yìn tí wọ́n yẹ gèsì kí tí wọ́n wò pé kí Muyideen kó lọ pokùnso, kó lọ kú dànù. Òun ló kù lè pé yẹn máa ṣe láwọn tó dìde fún Muyideen kẹ́mi má bọ́ lára rẹ̀ lórí. Ṣùgbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀, gbogbo àwọn tó support ẹ pátá tí wọ́n dúró gẹ́gẹ́ bí igi ọgbàlá láti lẹ́yìn ẹ ni wọ́n máa kan àdánwò yẹn tọmọtọmọ gbogbo tó fẹ́nu sọ Ìbùkún. Gbogbo àwọn tí wọ́n ṣe máa jó lọ mò ń wẹ̀ yẹn. Good afternoon. Gbogbo àwọn tí wọ́n ṣe máa jó lọ mò ń wẹ̀ yẹn. Tí wọ́n dúró ní dúró ní pé kí Muyideen kó ṣubú. Love you two guys. Tí wọ́n dúró ní dúró kí ọmọ ọlọ́mọ kó ṣubú, ọmọ tí ò léèyàn. Ẹ wá tún wá lọ ẹ tún wá lọ gbé lẹ́tà wá nísìn. Boy yìí dẹ̀ ń sọ fún mi wípé ẹ gbé lẹ́tà dé ọ̀dọ̀ òun. You now went on. Ṣé signature? Muyideen ni mommy mo ní signature now. That is not my signature. Ó ní signature mi wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Gbogbo nte gbé wá tẹ̀lé petition yìí, ó wà nínú petition tó kọ fún DSS. Ó wà lórí nínú petition tó kọ fún AIG l'Óṣogbo. So kí lẹ wá ń gbé kiri tẹ́ fi ń disturb media. It was already ó include sínú statement here. Because tó Muyideen tó bá fi lè lọ́kọ́ sínú statement wípé Agbala Gabriel ń báyàwó mi sùn mo dẹ̀ ká wọn. Lẹ́yìn ìgbà yìí ni story ìyè ayé lílù bẹ̀rẹ̀. You don't want to address that. Ẹ wá dorí àwọn èèyàn rú. Muyideen parọ́ ni àfibi iṣẹ́ olóore. Ṣé ńgbà tẹ́ dáwó fún ṣé kò dúpẹ́ lọ́wọ́ yín? Kò dọ̀bálẹ̀, kò dúpẹ́. Kí lẹ tún fẹ́ gbà lẹ́yìn thank you. Àfibi iṣẹ́ olóore ni àfibi iṣẹ́ olóore yẹn. Ibi wo ló fi iṣẹ́ olóore? Orí burúkú wo lẹ ṣe fún? Tẹ́ fẹ́ gbẹ̀mí rẹ̀ rọ́pù dípò oore. Oore wo lẹ ṣe fún tẹ́ fẹ́ gba ẹ̀mí rẹ̀ dípò oore? Ẹ̀yin náà dẹ̀ bí ti yín. Ẹlábùrò, ẹlẹ́gbọ̀n. Tí wọ́n bá ṣe eré pẹ̀lú Muyideen, ṣé Muyideen máa kó bàtà sàbíyá? Tí ò ní mú kankan kúrò nínú àgbàlá tó máa sá. Tó bá yẹ kó ń ráyọ̀, inú ẹ̀ ń dùn bẹ́ẹ̀. Tí inú rẹ̀ bá ń dùn bẹ́ẹ̀, tí ò rí wàhálà ń bẹ́ẹ̀. Á kó bàtà sàbíyá, á gbójúlé, á máa gbójúgbó sá lọ. Prison break. Prison break. Wọ́n tó bá ti wo prison break.
ó ní mo kú lè pé tí Muyideen ṣe yẹn ó escape kúrò nínú ọgbà tí wọ́n tì mọ́. Say you are still calling him aláìmoore aláìmoore bí báwo. Mo tún mọ nǹkan tẹ́ ń sọ kẹ́ tó pèèyàn ní aláìmoore. You don't know the meaning of that. Aláìmoore ó lọ fẹ́ yàwó tí gbogbo inú ilé rẹ̀ bó ṣubú tọ̀ ìyàwó rẹ̀ máa gbẹ́jú ẹ̀ lọ á lọ fẹjọ́ sùn. Wọ́n máa lù ú ẹ̀dẹ̀ wọn nulẹ̀ wọ́n gba kọ́kọ́rọ́ lé wọ́n gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ́wọ́ rẹ̀ ẹ kó léyàwó lọ́wọ́ ẹ wá ń pè láláìmoore ẹ jọ torí Ọlọ́run. Does that make sense? Does that make sense? Calling him aláìmoore. Now Muyideen lóhun kọ́ ló ń sign document yẹn. Òun ní signature wà lọ́dọ̀ AIG lóṣogbo. Signature wà lọ́dọ̀ DSS. Signature wà lọ́dọ̀ EFCC. Signature wà lọ́dọ̀ ibo ló tún pè. So signature wà káàkiri. So what they serve Agbala. So signature wà ńbẹ̀. Ojú yìí ló ń ṣe sign ìwé ilé. Pé ṣé signature òun nìyẹn. Ó dẹ̀ tún ti dáràn mọ́ràn. Mo kàn ní wá sọ fún yín ni. Èmi ò ráyè tí yín. Kẹ́ tó ẹ̀yin tó ń jọ àgbàdo sí kẹ́ tó ṣàjẹ jìnà. Kẹ́ tó ṣa àgbàdo yẹn jẹ jìnà kẹ́ tó lọ jìnà lórí irọ́ lórí social media. Ẹ farabalẹ̀. Ẹ̀yin ní sùúrù. Mo wà live. Ẹ̀yin ní sùúrù ẹ farabalẹ̀. Gbogbo information tẹ́yin ṣá gbọ́ yẹn ẹ̀yin máa mú lọ́wọ́. Ẹ máa mú lọ́wọ́. Ẹ máa ẹ̀yin tẹ́ lọ́pọlọ pípé nu yín ẹ̀yin máa mú dání. For now èmi mo decide láti má sọ̀rọ̀ wọ́n ní kí n má sọ nǹkan kan mọ́. You understand? Ìyẹn ni mufti ṣe ń wò wípé because there's some things that is going on. Ní jáde wá fún yín ní any information. Èmi ò mean kò sí bí ẹ ti máa gbọ́ information wọn kan. You understand? But mufti kan wo ó ṣe ti ìgé níyàn ó fẹ́ wo pé n tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ pé àwọn people bóyá wọ́n lè make peace. Kán má jẹ́ kọ́rọ̀ yìí kó lọ this far. Mo dẹ̀ ti pé mo ní nísìngbà tó lọ kí ló ṣẹlẹ̀ sí ló tún pariwo pé ó pè òun ó ní àwọn kinní kan àwọn kankan kọ́ wọn àti mufti ni o. Ìyálájẹ àti mufti nìkan. Àwọn human rights wọn mọ kankan pa tó ṣe tí Ìyálájẹ sọ. Àwọn lawyers wọn mọ kankan pa tó tí Ìyálájẹ ń jọ tó sọ. You understand? Pé àwọn kan àwọn ti Muyideen wọ́n fẹ́ make peace. Ẹ má dáhùn o kò sí nǹkan kan tó jọ. Nobody is making peace with anybody. If anybody want to make peace, ó máa wá látọ̀dọ̀ tí wọ́n ni. But látọ̀dọ̀ Muyideen, no retreat, no surrender. Tí wọ́n bá mọ̀ pé Muyideen ṣe àwọn kan lọ court. Mo tí mo ti sọ fún yín, mo ní mo dí Àgbàlá kó sùn Muyideen sí court. You're welcome. Ẹ ṣé gan. Mo ní mo dí Àgbàlá àtàwọn tó support ẹ kí wọ́n gbé ẹ sùn Muyideen sí court náà ẹ ti ń pẹ́ jù lórí ẹ̀ náà. Sue him to court. Tẹ́ bá ti sọ̀rọ̀ lèmi máa jáde wá èmi ò ní wá jáde wá fún yín ní content. Èmi ò ní fún yín ní content. Mo rí pé that's what you are living on. Ele ti méjì tí mo jù sí yín báyìí mo bá ṣe ya wèrè sí gboro ayé. Ẹ ṣe èrè dànù ní le bẹ̀rẹ̀ sí forí gbárí kiri. Le bẹ̀rẹ̀ le sọ ẹ̀yin dàgbà ajadi gbolugi sí gboro. Méjì péré tí mo fún yín ní inti méjì. Ládùrú nǹkan tó wà lọ́wọ́ mi. Mi wá ní fún yín ní kankan mọ́. Ntẹ́ bá ti sọ ni màmá sọ̀rọ̀ lé lórí. Mo rí pé èmi ni mo fún yín ní content. I will not come out to give you any content again. Ẹ̀yin ẹ máa parọ́ lọ. Àmì máa debunk irọ́ tẹ́ bá pa. That's all. Ẹ̀yin ẹ máa parọ́ fáwọn èèyàn. Èmi máa debunk irọ́ tẹ́ bá pa. Kò possible kẹ́ sọ irọ́. Kẹ́ sọ dòótọ́. Kò lè possible. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fọ ọ̀rọ̀ yìí mọ́. Kò lè mọ́. Bẹ́ẹ̀ yọ kankan rin tì. Kò sí bẹ́ẹ̀ da bleach sí. Irọ́ ni. Kò dẹ̀ lè di òótọ́ láíláí. Kò lè di òótọ́. Irọ́ ò lè di òótọ́ láyé. That's one thing I know. Àfi tó bá yẹ pé Muyideen fúnra ẹ̀ ń parọ́ o. Tó bá yẹ pé Muyideen ò parọ́. Pẹ̀lú tó wà nílẹ̀ yìí tẹ́yìn ń gbé wá. Ó jìnnà síra wọn. Láwọn nǹkan tó wá àwọn fact tó ti wà lọ́wọ́ tèmi gan yàtọ̀ sí tọ̀rọ̀ Muyideen. Muyideen nìkan kọ́ ni victim náà. Ṣé ẹ fi pé Muyideen ṣé torí pé Muyideen nìkan tá ń pariwo? Níjọ́ tí bá máa ṣe show.
ó jọgbọ o bóyá jọ yẹn lè máa mú péjì mi wálẹ̀ torí ẹ̀ ní lè stand there níjọ́ tí mo bá jáde tí máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń behave tí máa jẹ́ kára ta mí tí máa jẹ́ kí n tẹ́ ṣe yẹn kí n jẹ́ wá jẹ́ kó ta mí lára máa ti bà nǹkan jẹ́ wàláì máa ti bà nǹkan jẹ́ jìnnà fún yín bọ̀ mo fẹ́ kẹ́ yanjú ọ̀rọ̀ Muyideen náà ọjọ́ ń bọ̀ ọjọ́ kù lẹ́yìn lọ́lọ́run sọ kọ́lọ́ má gbẹ̀mí kálukú wa kọ́lọ́ má gbẹ̀mí kankan nù wa ẹ wò báyìí omi á bọ́ lójú yín ẹ gbọ́rọ̀ báyìí tí yín á fẹ́ di láwọn victims of this same guy Agbala Gabriel Muyideen nìkan kọ́ ni victim Muyideen nìkan ló pariwo títa tí ò jẹ́ kan fọlọ́pàá mú Muyideen ẹ̀ lè gbọ́n kankan àyẹ̀mọ́ yẹn wọ́n tó ti fọlọ́pàá ṣọ́ọ̀tù ẹnu wọn up ẹ̀rù ń bà wọn yẹn àwọn yẹn gan bẹ̀ mí ni pé kì í jọ kí n má dárúkọ àwọn o pé bọ̀ tí n bá ti sọ̀rọ̀ yẹn àwọn máa fún mi ní date àwọn máa fún mi ní time àwọn máa fún mi ní what happened everything that happened everything nígbà táwọn Yorùbá kú ti wá jáde sọ̀rọ̀ ṣé wọ́n ló sọ pé wọ́n sọ̀rọ̀ wọ́n ní sọ àwọn kọ́nà sọ̀rọ̀ but they gave me the details of everything àwọn mẹ́rin ni wọ́n ti fún mi ní details of what happened gbogbo rọ́tẹ̀yìn fẹ́ wọn máa cover tí èèyàn bá tójú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ká fi hàn ojú ẹ jẹ́ ká fi hàn ojú it's not because of Muyideen but it's because of other victims ẹ̀ẹ̀mẹ́ tó máa tún ṣẹlẹ̀ tó máa jẹ́ victim lọ́la you don't know who's going to be the victim of these people wọ́n ní kakọ́s tí wọ́n ti ń ṣe iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe àwọn àfáàní tiwọn àwọn aláwọ̀ ní tiwọn àwọn pastors yìí wọ́n máa ń hide on behind the back wọ́n fi bíbélì hide ṣiṣẹ́ ẹbí tẹ́ bá wá mú one or two of them ẹ wá máa sọ pé ẹ̀yin Ọlọ́run ni wọ́n ń ṣe kíní kan fẹ́ mú wálẹ̀ níṣẹ́ ogun fẹ́ pa yín ni ṣó nígbà tí ọmọ ẹ àbí wọ́n bá jẹ́ victim kó tó mọ̀ pé nǹkan tá à ń sọ we are trying to defend everybody ẹ gbàgbé pé bóyá èèyàn kan fẹ́ mú èèyàn kan wálẹ̀ tí mo fẹ́ mú mílẹ̀ ṣé mi fẹ́ di pastor ni ẹ mọ iye oríṣiríṣi tó ṣẹlẹ̀ etí yóò di few years ago tí wọ́n sọ pé wọ́n fi èèyàn ṣe pillar church each pillar ní church wọ́n dárúkọ church yẹn nínú Èkó pé pillar kọ̀ọ̀kan nínú church yẹn pé odidi èèyàn kọ̀ọ̀kan ni wọ́n rí mọ́ bẹ́ẹ̀ torí pé Muyideen escape lẹ́ṣẹ̀ ń gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ yìí ká ní Muyideen escape kúrò lọ́wọ́ ẹ̀ tó yẹ pé ó ti fọlọ́ kánáráyè gbé ní bódìjà tó gbé yẹn ni tó gbé lọ sí police station ẹ̀ ní gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ yìí ẹ̀ ní gbọ́ iṣẹ́ olú ẹ̀kú ló máa fi ṣe torí wọ́n ti tọwọ́ ẹ̀bọ̀ wípé tó bá sọ̀rọ̀ síta àwọn máa gbé ẹni wọ́n ṣe fún Bẹ́wàjì ń bọ́ìlì burúkú bọ́kọ lè sọ̀rọ̀ síta tó náà ti tọwọ́ ẹ̀bọ̀ wé and it's these same people tí wọ́n bá mi sọ̀rọ̀ náà ó ti gbé wọn lọ police station ó ti fáwọn wọn bọ̀wé torí pé Muyideen escape kí bá jẹ́ pé yóò pariwo lé wọn lórí inú Bódìjà tó pariwo gbọ́mọgbọ́mọ lé wọn lórí olè tó fi dọ́dọ̀ Oríyọmí Muyideen tó wá fi lè ráyè gbé lọ sí police station ṣé àwọn pé Bídémọ́lá ní kó máa gbé lọ police station ni ẹ̀ ní gbọ́ nǹkan kan mọ́ nothing ẹ̀ ní gbọ́ mọ́ ẹ̀ ní gbọ́ mọ́ ẹ wá ń jáde ẹ wá ń defend dáadáa ẹ sùn dákẹ́ náà ẹ tún ní wọ́n ní kó lọ serve lẹ́tà yìí pé kí ni ipò níyàwó òun ṣe ṣìnà ṣó parọ́ mọ́ ṣó oníṣòwò parọ́ mọ́ ni abẹ́ wà ń bẹ̀ ṣẹ́yìn wà ń bẹ̀ èyí ló ń káyàn mọ́ ó ló ń káyàwó òun lẹ́yìn ìgbà yẹn good morning my dear, how are you? Mo ti pè é tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó ní gbogbo wàhálà ń ṣẹlẹ̀ ó ní before kóhun tó ká wọn kò sí wàhálà láàrin àwọn òun àti Adémọ́lá ó ló mú un gẹ́gẹ́ ó ní bí broda bí tẹ̀gbọ́ntàbúrò làwọn jọ máa ń ṣe ó sọ náà ètò ṣe tí Adémọ́lá ṣe tó dáa ó sọ bó ètò ṣe tí ò dáa tó sọ ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ètò tí pásítọ̀ ṣe tí ò dáa ẹ fẹ́ gbọ́ ẹ máa ní is a man of God ó yẹ no ìdájọ́ òun ò sí lọ́wọ́ wa but ìdájọ́ tí wá wà lọ́wọ́ pásítọ̀ you dey wine God ṣe ń wine lọ ṣe ń gọ ni ìdájọ́ tí wọ́n wà lọ́wọ́ pásítọ̀ good afternoon ṣe ìdájọ́ tí wọ́n wà lọ́wọ́ pásítọ̀ tí pásítọ̀ bá tẹ́nibọ́dì bó ṣàfà ló ṣe tí ò dá ẹ jẹ́ ká pariwo lé wọn lórí sọ ẹlòmíì ò ní ṣerú ẹ̀
tó bá jẹ́ pé a ti ń jáde a ti ń pariwo ni gbogbo crime ò ní pọ̀ nínú ní society wa wọ́n kọ́ máa kóra wọn jọ wọ́n máa ní no do not touch my anointing, do not do my prophet no harm. You dey want God láyé john prophet wẹ́ pé ìkà ni tó fi ṣọ́ọ̀ṣì bojú ìkà tó fi ṣọ́ọ̀ṣì bojú ẹ sọ pé do not do me any harm. Ó dìgbà tó bá mú kan nínú family yín, ó dìgbà tó bá tẹ́ bá jẹ́ victim. Bẹ́ẹ̀ ṣe rélé tó máa gbẹ̀rù lórí àwọn èèyàn lára aráàlú òyìnbó especially ẹ lórí ọ̀dọ̀ Oríyọmí náà ẹ lọ gbọ́ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Oríyọmí. Reality ni kì í ṣe pé bóyá wọ́n àti ẹ̀ reality bó tó bá ṣẹlẹ̀ tó bá fi wá mú pásítọ̀ kan bóyá pásítọ̀ kan tẹ́ ẹ láìkì báyìí ẹ wà sọ̀rọ̀ ẹni di John Judy ẹ wà bẹ̀rẹ̀ ẹ máa ṣáìdì rádaràda. It's not going to produce any evidence for who? To you. Ẹ lọ sí court, kí Ìbùkún lọ sí court. That's what I'm saying. Let Ibukun go to court. Muyideen is not coming out or provide any evidence for anybody. Who are you? Who are you? Who are you? Provide evidence for who? For you or who? Wọ́n ká ẹni tí wọ́n ní. Ọlọ́run máa tẹ́rọ̀gì fún ẹ. Ọlọ́run sọ pé kò sí oore rẹ lọ́wọ́ wọn ni. Gbàgbé. Ọlọ́run ní kò sí oore rẹ lọ́wọ́ wọn ni. Àtijẹ àtimu Ọlọ́run ṣé àtijẹ àtimu tẹ Ọlọ́run gbé. We started giving Muyideen 20,000 every week. Then at the increase with time. Go to the okay, oh yeah. You need to find something to do. But owó tí ń pọ̀ nle. Oh yeah. Let's do this. Before kí n tó gbé account Muyideen jáde. Àti furnish shop Muyideen already. So we were waiting for ẹrù tó lọ kó yẹn pé kó kó síbẹ̀. But it's going to be everything is going to be temporary. Anything he's doing is going to be temporarily. Inshallah. Gbogbo ohun tó ń ṣe nísìn yẹn is temporarily. Kókò má jókòó kó má rí bí lọ ni. Ìwọ tó bá mọ̀ di ọ̀rọ̀ tó ń bá wọn ṣépè tó ń bá wọn dá sí àánú àwọn ọmọ tó bí ṣe mí. Àánú àwọn ẹbí ẹ ṣe mí. Àánú àwọn ará ẹ ṣe mí. Tó bá mọ̀ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ tó dúró lórí nǹkan téèyàn kan wá ń sọ fún yín lórí social media and you are using that to judge. Ẹ ń wá ìpè léra yín lórí. Ẹ ń wá iná àti ègún lé àwọn ọmọ yín lórí. Ẹ ń wá iná àti ègún láwọn ọmọ yín nítorí pé èèyàn kan jáde ó fi Bible gbárí pàpàpà Ọlọ́run bẹ̀rẹ̀ Ọlọ́run ìdàdélẹ́kẹrẹ Ọlọ́run kìnìkan Ọlọ́run bá ń kọ́lé Ọlọ́run bá ń wólé Ọlọ́run bá ń dẹ́kin ilé. Ẹ̀yin ẹ ti kó yẹn jẹ ẹ ti wò pé no it has come today kìnìkan. You dey want God. Láti odidi oṣù méjì, it took her 2 months. Even, what's it called? The so-called pastor cannot defend it. Nígbà tó ní opportunity láti defend it. He couldn't say anything. Iná sáré ní ilé tí mo kọ́ ni mi ò lè wo pẹ́kọ̀ tó dádé wo wọ́n fẹ́ dà wọ́wọ́ ni náà. Statement yẹn dà ìwò náà. Ó wá ní ilé tó kọ́ ni ò lè wo ilé wo ló kọ́ tó lè wo. A rí bàbá tó rán ọmọ ẹlẹ́wọ̀n náà. Bàbá tó rán ọmọ ẹlẹ́wọ̀n. Pastor wo ló sọ story yẹn náà. Tó lóun ti lọ ẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì pé bàbá òun ló rán àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò bàbá wọn rán lẹ́wọ̀n. If you have a name to defend, you have a name to protect. Protect your name. Don't let anybody destroy your name. If you are not guilty, as accused, protect your name. Defend your name. But if you are guilty, it will be difficult for you to do. Because you've done so many rubbish in the past. So your submission, what did you base it? What did the Entogbeletawa based? What do you people base your submission on? Is it not what Ibukun said? No, is it not what Ibukun said? That's why the fact that you don't have direct access to ask that question. Right? It's their word against each other. You understand? And what you see
The reason why you are condemning Muyideen, you are is best known to you. Ìlú gangan láyé yìí, ibi tó kọjú sẹ́yìn kan, ẹ̀yin ló kọ sẹ́nu mi. It's here, it's different, it's totally different from what nǹkan tẹ́mi rí. You understand? Because I am one's pastor's victim. And I know what they can do. Both Afa and and pastors have been their victims. So tí ma sọ mi pé non jó lórí omi, eru rẹ̀ lẹ máa béèrè lọ́wọ́ mi. Ẹ béèrè lọ́wọ́ mi ke kin ko eru. I've been saying it times around before koro Àgbàlá tó ṣẹlẹ̀. Mo ti sọ̀rọ̀ nígbà ye ìgbà tí wọ́n drag tí wọ́n àti Saidi Shitu and all of them tí wọ́n fa wàhálà tó ń ṣe kinní kan. Oni Quran mi this one show to go viral báyìí lórí ọ̀rọ̀ àwọn àfà. Tí ma sọ pé fún yín pé iná ń jó lórí omi, ẹ máa ní kán lọ kó eru ẹ̀ wá ni. Ibi tí mo rìn dé ẹ̀yin ò rìn dé bẹ́ẹ̀. Ibi tí ẹ dé mi ò mọ̀. Bọ́ ibi tí mo dé láyé mi, tí mo tójú mi ti rí láyé mi, omi fi ìpọ́jú yín rí. So tí mo bá sọ fún yín pé ẹ má gbèjà anybody, don't side anybody. Kálukú ló mọ ìkọ̀kọ̀ ẹ̀. Kálukú ló mọ ìkọ̀kọ̀ ẹ̀ ibi tó sá pamọ́ sí lẹ́yìn ìgbà tó bá kúrò níta tẹ́yìn ẹ̀yin kan máa rí kó kaṣọ ó kàtìkè àbòdé fìlà ó ṣe kíní kó wọṣọ gẹ́gẹ́gẹ́ mú gẹ́gẹ́gẹ́ ṣé ẹ bá dénú yàrá. Ṣé ẹ bá dénú yàrá. Kò sẹ́ni tó bá wọn dénú yàrá. That is the reason why tó jẹ́ wípé you don't side. Àbí o, is it a crime to be poor? Nítorí pé Muyideen olówó lọ́wọ́ kò léyàn. Ẹ wá sọ pé ẹ wá fẹ́ kàn wọ́n lẹ̀ pa kó kú. Orí ẹlẹ́dàá ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìmọ̀ yóò ní ṣẹlẹ̀ lórí. Do you understand? Only two of them know the truth. Thank you, Emmanuel. Yeah. Let the court settle. God bless you. Ṣé mi wá lẹ wọ́n bá wí bíbá. Ṣé mi mo gbéwèé wá pé wọ́n lọ sáàbù kíní ni. Àbí irú ẹjọ́ ìyàwó ló ń dá bíbá yìí wọ́n tó wà lọ tó jẹ́ Emmanuel yìí. Àwọn kọ̀ọ̀kan náà gbé lẹ́tà wá tán ni wọ́n lọ sáàbù Muyideen lẹ́tà. You the one God in. Go and do your assignment. I don't just come out to talk. Okay? I don't just come out to talk. Go and check it. Gbogbo lẹ́tà tí wọ́n gbé káàkiri ó wà lórí YouTube, ó wà everywhere. Tí wọ́n lọ sáàbù Muyideen. Tí Muyideen dẹ̀ lóhùn gba lẹ́tà. So why you coming online láti disturb peace àwọn èèyàn? Àwọn èèyàn tí ń rọra calm down pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n ti ń ṣe pé okay, àwọn tọ̀dọ̀ wa ẹ fi wọ́n lẹ̀ má sọ kankan mọ́. Ẹ má sọ kankan. It's like wọ́n fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀. Let the court, let the law take the act. So kí wá ní tèmi? Now you now came out now you are now shouting pé wọ́n lọ sáàbù Muyideen kù ní paper ìwé wọ́n lọ sáàbù ìwé ara sí ọmọ ní wọn mú ìwé dọ́dọ̀ wọn. Ó lóun kọ́ ló sign. Ó dẹ̀ jẹ́ kí máa ó ní mọ́mì wọ́n tún ti dáràn mọ́ràn. Mọ́mì wọ́n tún ti dáràn mọ́ràn. Mi lè rẹ́rìn. Mọ́mì wọ́n tún ti dáràn mọ́ràn o. Mọ́mì wọ́n tún ti dáràn mọ́ràn. Fọ́jírì. Mi lè rẹ́rìn jàre. Fọ́jírì ló ṣá ń pariwo. Mọ́mì this is fọ́jírì ni wọ́n commit o. Wọ́n ti commit fọ́jírì o. Fraud fọ́jírì. Wọ́n ní èwo ní jẹ́ fọ́jírì. Wọ́n ní òun kọ́ ló ń sáyé ní sì kí ṣe sí ní ẹ̀mọ́. Wọ́n dẹ̀ jíjú ní àwọn lọ́yà adẹ̀jẹ́ sọ fún àwọn legal team. So àbí so nǹkan tó bá máa ṣe wọ́n máa ṣe but àwọn ò ní come online. We will not come online to be shouting. You understand? Mo sọ fún mi tẹ́ bá ti náwó thank you. Nǹkan ò ní sẹ́mi yín onímùdí màá ná. Nǹkan ò ní sẹ́yìn yín mọ́ mi o. Nǹkan ò ní sẹ́mi yín dádì o. Nǹkan ò ní sẹ́yìn yín o. Ntí Muyideen máa ná nìyẹn. Thank you. Ẹ ṣé gan o. Ọmọ tí yín náà ara láàánú o. Ntí Muyideen máa ná nìyẹn. Bí tẹ́yin bá ti ná owó, ẹ ṣiṣẹ́, tẹ́ dá owó, tẹ́mi yín ó fẹ́ gbọ̀n lórí ntẹ́ túnṣe láàárọ̀ yìí, tẹ́ ṣe lánàá rádà. Ẹ ń dá ọ̀ràn mọ́ràn. Ẹ dá owó ẹ̀yin ará social media. Ẹ̀yin ọ̀tẹ̀ wà lókè nílànà yìí ṣe mi, tẹ́ máa ń contribute lánàá yìí ṣe yín jù. Because tẹ́ máa gbọ́ abániwọ́ràn bá ò rí dá. Abániwọ́ràn bá ò rí dá òun ni. Ṣé lọ́yà tó kàn yẹn lọ́yà Jíbádé àbí kí lórúkọ ṣe ń báyìí? Ṣọ́fẹ̀ ni ó kọ́. So that's just it. Má jẹ́ kára ta ẹ́ jù. Má jẹ́ kára ta ẹ́. Lo number 6 ẹ̀, lo brain ẹ̀. Ìwọ tó bá ń fẹ́ comment, ìwọ tó wà ń bẹ̀ yẹn. Tó ń wò pé use your number 6. This is the guy that have petition with to petition AIG with his signature. Only signature now.
This is somebody that went to kini láti kọ statement. Only signature now. So why will you not come in and put capital letter? Ẹ wá kọ Muyideen in capital as a signature. Is that a signature? Ó dẹ̀ sọ pé wọn ó lóun ò rí èèyàn kankan kó wá bá òun débi tó wọn sign ìwé kankan. So àwọn wo ta ni wọ́n serve? Ta ló sign document wà lọ́wọ́ wọn? That is my question. Who signed the document? If Muyideen, ta ló ń parọ́? Ṣé Muyideen ló ń parọ́ ni? Àbáwọn jọkọ mi mẹ́ tó ń parọ́ láàrin wọn. Ìyẹn ni mo ṣe wà bá fún pẹ̀lú yẹn. You're welcome. Ìyẹn ni mi ṣe wà bá fún pẹ̀lú yẹn pé okay, Muyideen olóò sign document. Oh sure, Saturday normal na mú wá. Ó ní mọ́mí olóhùn rẹ̀ anybody. Ó ní anybody, olóhùn rí anybody. Olóhùn dey sign anything pẹ̀lú fún anybody. Do you understand? Àbí o. So Muyideen lóhùn ò sign document o ẹ̀yin oní content sọnù. 13 fi ẹ̀wọ̀n, 10 ro ẹ̀wọ̀n ru ọmọ ọlọ́mọ. Àdúrà yín ò lè gbà. Lórí ẹ̀. Torí pé lẹ ńṣe, ẹ dẹ̀ rántí pé yín náà bímọ. Ṣó ti yé? Ẹ rántí pé yín náà bímọ. Muyideen ò kì í ṣe ọmọ kékeré nínú ayé o. Ẹ̀gbọ́n ẹlòmíì nínú yín ni Muyideen jẹ́ o. Àbúrò ẹlòmíì nínú yín ni Muyideen jẹ́ o. Ọmọ ni Muyideen jẹ́ fẹ́ lómi nínú yín o. So, ẹ máa ro dáadáa o. Kẹ́ tó ṣe bí, ẹ máa ro dáadáa. Ẹ máa ro dáadáa kẹ́ tó ṣe bí o. Ẹ̀gbọ́n ni Muyideen jẹ́ fẹ́ lómi nínú yín. Àbúrò ni Muyideen jẹ́ fẹ́ lómi nínú yín. Ọmọ ni Muyideen jẹ́ fẹ́ lómi nínú. Ẹlòmíì nínú yín ọkọ ilé rẹ̀ kò tó Muyideen lọ́jọ́ orí. Ṣé tí wọ́n ṣe fún Muyideen wọ́n lè ṣe fún ọkọ ẹ̀ àbí brother ẹ̀gbọ́n ẹ̀ àbábúrú ẹ̀ kó gbà kó wá máa pè láláì mọ̀ọ́re. Many of you mọ Genesis case yìí. Ẹ kàn gbọ́ pé wọ́n ná kọ́lé fún yàn kan ni, wọ́n kọ́lé fún, wọ́n ṣí ṣọ́ọ̀pù fún, ó sápùn ó bẹ̀rẹ̀ sí ba pastor yẹn lórúkọ jẹ́. Kí ni pastor ṣe fún? You're not asking that question. Ẹ lọ wo tẹ́ bá fi if you want answer to this what is happening on social media. Ẹ padà lọ wo show ọjọ́ tí Agbala Gabriel gbé Muyideen. Ǹjọ́ tó kọ́kọ́ rí gbàm. Tán fún lówó. Tó ní kó wá, kó lọ o. Torí Agbala Gabriel sọ pé brother tí mo gbé fídíò wọn lánàá irọ́ o 24 odidi ọjọ́ kan ti wà láàrin ẹ o Saturday lórí ó ní kó wá Sunday Muyideen ò lọ ó wá padà lọ níjọ́ Monday lọ gbé Muyideen ló ṣẹ̀ṣẹ̀ wá present ẹ ló wá gé Sunday kúrò nínú Saturday àti Sunday wà láàrin ẹ Muyideen ò lọ ọjọ́ Sunday níjọ́ Saturday lórí Muyideen ò lọ ta ló ń pè mí. Why more life when you see me? Do you understand? So, ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ kí n tó ẹ má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ tí Mufti. So, nígbà tí Mufti kúrò lórí show ńjọ́ yẹn tó bá Ìyàlájé sọ̀rọ̀. Ó wá send the message sí Ìyàlájé pé tó bá sì fẹ́ káwọn continue conversation yẹn because ó já Mufti kúrò lórí line ìjọ́ yẹn. So Mufti wa ni òun wá send message sí Ìyàlájé pé if you want us to continue the conversation, ó máa ṣàlàyé fún ẹ in full nǹkan tó ṣẹlẹ̀. So wọ́n jọ sọ̀rọ̀. Fóònù Ìyàlájé kú. So ìgbà tí Mufti ò lè reach ẹ mọ́, ó wá send voice note sí. So níjọ́ kejì Ìyàlájé náà send voice note padà pé fóònù ń kú ni o bla bla bla. Show the anything. So wọ́n exchange be 3 voice notes. Ìyàlájé send mẹ́ta, Mufti send mẹ́ta. I don't know, sha. You understand? Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n continue conversation wọn. So whatever that Ìyàlájé is bringing to say about that, I'm waiting for that as well. I am waiting for that because she said that wọ́n ti ń bẹ̀bẹ̀. Kò sẹ́ni tó ń bẹ̀bẹ̀ o. Nobody is begging anybody. Lórí ọ̀rọ̀ Muyideen. No. We stand. We remain. Nǹkan tí wọ́n sọ ni wípé tágbàlá bá rí pé defamation ni kó lọ court. Kó lọ court káwọn dẹ̀ bá defend the client àwọn. Ó tán on Saturday or Sunday, I promise you, I will give you the full details of this matter tó ń ṣẹlẹ̀ yìí.
You understand? By then, I must have finished my investigation and all the necessary things. Tó bá ṣẹlẹ̀, táwọn ò ní lè wá sọ síta. Àwọn ò ní lè sọ.